kí ló tún ṣẹlẹ̀? Emefiele níbo lowó wa wà o? Àwọn tí wọ́n ń ṣèjọba orílẹ̀-èdè yìí ò tí ì jẹ́wọ́ ohun tó ń ṣẹlẹ̀ gan fún wa nípa ohun tó ń ṣẹlẹ̀ sówó wa. Wọ́n ní wọ́n fẹ́ ṣòwò tuntun. Àwọn èèyàn dúró sí báńkì títí wọn ò rówó tuntun náà gbà. Wọ́n tún láwọn fẹ́ dówó àtijọ́ padà. Látọjọ́ tí wọ́n sì ti láwọn dẹ́jọ́ náà, wàhálà ò tán láwọn báńkì wa. Nígbà téèyàn bá gbawájú báńkì kọjá lásìkò yìí, tó bá ráwọn èrò rẹpẹtẹ tí wọ́n tò tí wọn ò rí bí wọlé, tó bá ráwọn èrò tí wọn ò tiẹ̀ rí bí tò sí, tó bá ráwọn tí wọ́n kàn ń pàráàrò kiri, tó sì ríyà tó ń já àwọn èèyàn lórí owó wọn, èèyàn ó máa béèrè pé kí làwọn ọmọ Nàìjíríà kúkú ṣe fọ́lọ́run ọba ni. Bẹ́ẹ̀ kì í ṣọlọ́run la ṣẹlẹ̀ ṣẹ̀ tó burú bẹ́ẹ̀. Àwọn adarí wa la àmọ́ ń tá a ṣe fún wọn tí wọ́n fi ń fayé ni wá lára bí eléyìí, tí wọ́n sì ń fi ìyà gidi jẹ wá lórí owó wa. Ohun tó ń ṣẹlẹ̀ báyìí ò yẹ nìkankan mọ́. Níbo lowó àwọn ọmọ Nàìjíríà há sí? Níbo lowó tá a san sí báńkì wà? Kí ló dé tíjọba kówó wa pamọ́ láì sọ fún wa? Nígbà tọ́rọ̀ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ táwọn èèyàn ń sáré gbé e kiri pé nítorí ìbò ni, nítorí wọ́n fẹ́ dìbò ni. Àwọn tí wọ́n mọ̀ túmọ̀ ọ̀rọ̀ àti bí kinní náà ti ṣe jẹ́ ní kì í ṣe nítorí ìbò kankan. Wọ́n kówó wa pamọ́ kúrò lọ́wọ́ wa ni. Wọ́n fẹ́ lowó àwọn ọmọ Nàìjíríà fún nǹkan míì ni. Nítorí páwọn èèyàn ti ń sọ bẹ́ẹ̀ fúnra wọn, ìjọba náà bẹ̀rẹ̀ ariwo páwọn ò fẹ́ káwọn olóṣèlú fowó ràbò ni, àwọn ò fẹ́ kíbò dàrú ni. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà, kálukú lórí bíbò tí wọ́n pariwo ẹ̀ náà ti lọ sí. Bó bá jẹ́ bí wọ́n ti ń ṣètò òdìbò ní gbogbo ayé la ṣe ti wà yìí, ohun tó hàn sí gbogbo ayé lójú ni. Ṣùgbọ́n bó ti lọ síbẹ̀ owó ò tí ì dé. Bó o bá dé báńkì, wọ́n ní níbi táwọn ti ń ná ọgọ́rùn-ún mílíọ̀nù lójúmọ́ tẹ́lẹ̀, mílíọ̀nù 6 péré tàbí 4, tàbó wá pọ̀ tán 10 ní báńkì àpapọ̀ ilẹ̀ wa ń kó fáwọn. Báwo làwọn ó ṣe nárú owó bẹ́ẹ̀? Òótọ́ ṣáàsì ni. Ẹni tó tọ́jú $100 tó débẹ̀ táwọn tó kówó sí lọ́wọ́ ní kó lè gbà ju $6 lọ. Ṣé wọn ò ti kó wàhálà bá? Kí ló ń ṣẹlẹ̀ gan-an? Nígbà tí wọ́n ń pariwo pówó táwọn tẹ̀ ní òtó, àwọn fẹ́ tẹwó sí i ni, tí wọ́n ń poríṣiríṣi irọ́ káàkiri. Ṣé látọjọ́ tí wọ́n sì ti pààrọ̀ owó tí wọ́n láwọn ń towó tuntun yìí, ṣówó náà ò tí ì ṣe é tẹ̀tàn ni? Àti pẹ̀lú kò sẹ́nìkan tó rówó tuntun náà ń ta dàbí alára. Ohun tí wọ́n tẹ̀ látọjọ́ náà tí ò tó ná, òun náà ni gbogbo èèyàn ṣì ń pín mọ́ra wọn lọ́wọ́ kiri. Dájúdájú báńkì àpapọ̀ lẹ́wọ̀ tẹ̀wó tuntun kan sí ìjèyí tí wọ́n ti kọ́kọ́ tẹ̀ yìí náà lọ. Níbi táṣìírí tiẹ̀ ti tú ni pé nígbà tí ilé ẹjọ́ tó ga jùlọ ńlẹ̀ wá pàṣẹ báyìí pé kí wọ́n kówó àtijọ́ jáde kí gbogbo ìlú máa ná lọ. Òòṣà bó ò bá lè gbè mí, ṣe mí bó o ti bá mi. Owó àtijọ́, owó táwọn báńkì àpapọ̀ yìí gbà láìpẹ́ yìí, ìyẹn tún dìṣòro fún wọn láti kó jáde. Wọn ò tẹwó tuntun, wọn ò kó tàtijọ́ wá. Ọ̀rọ̀ sì dìṣòro fáwọn aráàlú. Ìṣòro tí kì í ṣe kékeré, gẹ́gẹ́ bó ti máa ń ṣẹlẹ̀ ńlé kọ̀ọ̀kan, a máa ṣẹlẹ̀ sórílẹ̀-èdè náà tọ́dà owó yóò dá wọn, tọ́rọ̀ ò sì di ṣọ́wó ná kí nǹkan lè padà bọ̀ sípò. Kò sẹ́ni tí ó mọ̀ pé nǹkan ò fararọ́ǹdè ètò ọrọ̀ ajé Nàìjíríà, pé nǹkan ti dàrú gidi ń di bówó tí ń wọlé àti bá a ti náwó wa. Ṣùgbọ́n bọ́rọ̀ bá rí báyìí, ohun àkọ́kọ́ tíjọba yòówù yóò ṣe ni láti ṣàlàyé kínníkínní kí wọ́n jẹ́ kí gbogbo aráàlú mọ ohun tó ń lọ. Bí gbogbo aráàlú bá mọ ohun tó ń lọ, ìwọ̀nba ni wọ́n máa sára wọn sínú òrùn mọ́, ìwọ̀nba ni wọ́n sì máa kóra wọn sínú ìnira tí ò lẹ́gbẹ́ báyìí lórí owó wọn tí wọ́n kó sí báńkì. Ṣùgbọ́n ṣòro wà fúnjọba wa láti sòótọ́, nítorí ọ̀pọ̀ owó tá à ń wá yìí, ọ̀pọ̀ owó tó sọnù yìí, àpò àwọn kan ló wà nú àwọn aṣáájú ilẹ̀ yìí. Níbi tí wọ́n ti kówó aráàlú jẹ ní nǹkan ti dàrú mọ́ wọn lọ́wọ́, nítorí pé wọ́n ń kó pọ̀lọpọ̀ owó orílẹ̀-èdè yìí jẹ tí wọn ò sì lè ṣàlàyé iye táwọn kó mì. Ìyẹn ni ìṣòro ṣe wà fún ètò ọrọ̀ ajé wa, tí ohun gbogbo sì dàrú pátá débi pé ìyà náà fọ́n ká gbogbo ilé, àwọn aláìṣẹ̀ sì ń jẹ níbẹ̀, gbogbo ìlú sì kan bóbó. Níbi tọ́rọ̀ dé dúró yìí, àfi kí Buhari fúnra ẹ̀ jáde. Kódà ọ̀rọ̀ náà ti kọjá tó lórí báńkì àpapọ̀ ilẹ̀ wa o. Ohun Buhari ló lè ṣàlàyé ibi tó wà àwọn aráàlú wà, ohun tó ṣẹlẹ̀ sówó wọn, àtọ̀nà àbáyọ tíjọba yìí ṣètò rẹ̀ fún wọn. Ohun tó ń ṣẹlẹ̀ yìí ò dáa o. Ìyà ń jẹ aráàlú púpọ̀ jù. Níbo lẹ kówó àwọn èèyàn yìí sí? Ẹ kówó wa jáde fún wa bẹ́ẹ̀ bá fẹ́ forí gbèpè o.
ẹ yéé fara ni mẹ̀kúnnù bẹ́ẹ̀ bá fẹ́ k'Ọlọ́run fara nìyín o. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.